wọ́n máa wọ́n kí wọ́n tó sọ wa yatakallamu bil ilm wa bil hidayah wa bi nurin minhu subhanahu kọ́lọ́run ọba àlekíọ́lá abẹ́ so an yahfadhahu lana rọ àwọn tó kù tẹ́mi wọn balẹ̀ nu lọ́n bá ṣe dáadáa fún àwọn ni wọ́n wá sọ̀rọ̀ lórí bí ó ṣe rẹ̀ ànábì àtàgbìyànjú àwọn ilé ànábì ká ànábì ó fi lè mọ́ kúrò lára wọn ṣùgbọ́n ọlọ́run pẹ̀lú tẹ̀kídírù rẹ̀ pé ànábì ó kú látara rẹ̀ yìí ṣe poison lọ́pàá ànábì ṣe oògùn táwọn ilé ànábì fún jáwọn náà poison ànábì haṣa lillah kò wá jẹ́ pé àwọn tí wọ́n pa ànábì ará àtanimọ́ àwọn ìyàwó ànábì sallallahu ta'ala wa sallam alayhi wa ala ra'sihin sayyidatina Aisha ummil mu'minin yalla wa Aisha lákọ̀ọ́kọ́ inú ittihamati ashia àwọn àdáparọ́ ó ti kú onírọ́ ó ti du wàkíyà wọ́n ti ń fọwọ́ kọ ọmọlúwàbí ànábì wọ́n ń pa àwọn ìyàwó ànábì lápáyàn wọ́n wá pa ordinary person wọ́n pò dídí ànábì ọlọ́run lẹ́nu àwọn kíní burúkú yìí ìbẹ̀rù ọlọ́run ẹ̀ ń ṣe àyè tí wọ́n fẹ́ ṣe islam ẹ̀ ṣe islam tí wọ́n fẹ́ ṣe islam ẹ̀ fi islam múlẹ̀ fún wa ẹ má ṣì àwọn èèyàn lọ́nà. wọ́n á gbé látòrí ìyá ńlá wa Aisha gbogbo àwọn ìyàwó ànábì pátápátá la ilaha illallah ẹ̀yin náà ẹ kọ́kọ́ gbé sínú làákàyè náà sọ́ba làákàyè wọn yẹn ní ìyàwó bíi 9 gbogbo wọn á panu pọ̀ ẹ̀já fún ní poison mu ẹ̀ sì ń tẹ̀lé wọn ẹ̀yin àgọ́ yìí kan sẹ̀ máa fún yín lẹ́rìí pé kò rí bẹ́ẹ̀ ayusaddiqu hadha akilun ẹ dá mi lóhùn lábẹ́ kọ́mẹ́ǹtì ń bí gbẹ̀ǹtẹ̀ wá ń bí bá a ti mọ̀ yìí náà ìyẹn níyàwó 9 gbogbo wọn kò wá sí kankan tó láàánú ànábì inú gbogbo wọn wọn apanupọ̀ tafakna an yasumnahu gbogbo wọn pa inú pọ̀ káwọn fún ànábì ní poison mu ìyàwó 9 kò wá sí ẹnì kankan tó nífẹ̀ẹ́ ànábì tó ń tí ò ní àhárá o lákàìdá kí wá sáwọn nìkan ní wọ́n ń bẹ tí wọ́n ń bẹ náà tí wọ́n pa ànábì yìí wọ́n á ń fún ànábì ní nǹkan yìí mu Fatima ọmọ ẹyọ kan tó bí tó kù láyé Fatima ọmọ ẹyọ kan tó kù láyé òun náà ń bẹ ń bẹ ẹ dákun sọ́ba làákàyè mu kí wá sẹ́yìn nìkan Al-Hassan wal Hussein ọmọ méjì tá ànábì fílẹ̀ láyé pé ọmọ rẹ̀ tó fílẹ̀ àwọn méjèèjì náà bẹ́ẹ̀ wọn sì ní ẹ mọ́ fún bàbá wa ní poison mu o ẹ dákun does this make any sense kí wá sẹ́yìn nìkan Sayyiduna Ali tẹ́yìn sí àbúrúkú yìí ń pariwo pé òun ni àrólé ànábì òun ní kíní kan tí ò jẹ́ ráyè sin Ọlọ́run látijọ́ yìí àwọn náà wà ń bẹ àmọ́ ẹjá gbọ́rọ̀ ọmọ sí àyíká tó wọnú ọ̀rọ̀ mo fẹ́ debunk ọ̀rọ̀ yìí ní tí máa ń sọ tipẹ́tipẹ́ pé òun padà bọ̀ wá sọ̀rọ̀ ọba ṣe pàdánù mo rò pé nǹkan kan tó ní mí nìkan ní òbí wa ni ní tẹ́ ẹ bá rí àdìsí tẹ́ ẹ bá rí nínú ẹ̀sìn wa tẹ́ bá rí nínú sunnata nabi sallallahu alayhi wa sallam tí ó bá yé yín fasalu ahla dhikr in kuntum la ta'lamun isalu ahla diraya almutakhassisin isaluhum ẹ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n specialize lórí fíìdì yẹn alladhina ma ta'allamu hadha ad-din illa lillah yíṣẹ́ àwọn tó yẹ pé nítorí kan wọn ni pé káṣá máa ní èmi rárá àwọn tí wọ́n kọ́ ìmọ̀ nítorí tọ́lọ́ nítorí tàbí Nabi sallallahu alayhi wa sallam ẹjẹ́ agbọ́rọ̀ ṣe àti gbọ́ ti prof díẹ̀ mi ìfẹ́ kọjọ́ yìí ó lọ púpọ̀ ó pẹ́ jù ẹjẹ́ agbọ́rọ̀ rẹ̀. nípa nǹkan tó ṣẹlẹ̀
kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kábí ó tó fàyè lẹ̀. Ọlọ́run ní fi yín lẹ̀ ló gbọ́ Ọlọ́run. Ẹ jẹ́ gbọ́ ọ̀rọ̀ kọ́lá. Ẹ̀wọ̀n ẹ̀wọ̀n nínú Islam kìnní kan tí ó pamọ́ sí wa tí ó sì pamọ́ sẹ́yìn ọmọ ẹ̀wọ̀n nínú Islam ọ̀hún náà ni wípé kí ni nǹkan náà? Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ànábì ò fọwọ́ rọrí kú. Àwọn kìnìún yóò ní làákàyè. Ànábì ò fọwọ́ rọrí kú. Ànábì fọwọ́ rọrí kú ni. Ànábì mata mautatan tabi'iyya. Ànábì kú ní kú béèyàn ti máa kú. Bẹ́ẹ̀ l'Ànábì kú. Wọ́n pa Ànábì sógun. Ọwọ́ Ànábì ò gé, ẹsẹ̀ Ànábì ò gé, Ànábì ò tẹ̀rì. Ànábì kú kama mata alladhina qablahu min al-anbiya. Ànábì Ọlọ́run, àárẹ̀ l'Ọlọ́run sábà máa fi sí wọn tí wọ́n bá fẹ́ kú. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni Ọlọ́run nílùú tiwa yìí náà ta ní ọ̀rẹ́ náà àwọn àgbàlagbà tá a fi ilẹ̀ tí wọ́n kọ́ wa mímọ́. Àwọn alájẹ àgbà ọ̀rẹ́ wọn nígbà tí wọ́n fẹ́ kú. Bàbá wa Sheikh Adam ọ̀rẹ́ wọn nígbà tí wọ́n fẹ́ kú. Bàbá ní Sheikh Mahd ó kàn rẹ̀ wọn kí wọ́n tó kú. Ànábì kú ní ikú tọ̀bí i. Àmì ẹja gbọ́rọ̀ tí ọmọ yìí àwọn ọ̀rọ̀ tán ń pa fún wọn àti gbogbo ẹni tẹ̀ ń hélì wọn. Wọ́n pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Àwọn tán máa ń pa Ànábì máa try. Ànábì jíṣẹ́ fún 23 years. Ọdún alákọ̀ọ́kọ́ wọn pa, ọdún ẹlẹ́kejì wọn pa, ọdún ẹlẹ́kẹta wọn pa, ọdún ẹlẹ́kẹrin wọn pa. Mo fẹ́ kẹ́ máa bá kẹ́ máa fi lákàyè bá nǹkan yìí lọ ní o. Títí tọ́lọ́run fi wá sọ àyà kalẹ̀ pé al-yawma lónìí akmaltu lakum dinakum. Ẹ̀sìn yín ti pé. Kí l'Ọlọ́run dá Ànábì wá sí? Kó wá jíṣẹ́, kó wá complete ẹ̀sìn. Béèyàn bá ti jíṣẹ́ pé kí ló kù? Ànábì ti jíṣẹ́ pé kò sí ní tó kù. Ṣé ká Ànábì ọmọ ṣeré ló kù ni? Ẹ̀kọ́ ọmọ lọ́dọ̀ Ọlọ́run náà ni. Ṣùgbọ́n Ànábì ti ṣe ìblágù dáwà tó ti tán tá Ànábì dúró ní hajjatul wada fi kutubina wa fi kutubikum khubatha ash-shi'a. Inú tíra yẹn àti tíra wa Ànábì wa kọjú sí wọn wọ́n bi gbogbo wọn léèrè pé al-balagh gbogbo ẹ̀yin èèyàn jẹ́ mo jíṣẹ́ Ọlọ́run bó ti rán mi. Qalu gbogbo wọn panupọ̀ wọ́n ní balaghta ya Rasulallah ìlú tí Ọlọ́run jíṣẹ́ pé o. Ànábì karraraha marrat. Ànábì kórìíre fún wọn nígbà tí gbogbo wọn sọ pé qad balaght. Ànábì jẹ́ wá kọjú sókè ọtọwọ́ rẹ̀ ó wá ní ìrẹ́ Ọlọ́run ó ní Allahumma inni qad balaght. Ọlọ́run tó rán mi mo ti jẹ́ o. Ànábì wá ní Allahumma fashhad kó sì jẹ́rìí sí. Ànábì ti jíṣẹ́ pé kò sí tó kù kọ́ ọmọ lọ́nà ní àmì ẹja gbọ́rọ̀ arákùnrin yìí náà. Gbogbo àná la sì gbà wípé pọ́ìsì ni wọ́n fi pa Ànábì wa Muhammad. Àwa alùsùnà àwọ̀ ọ̀gbà pé pọ́ìsì ni wọ́n fi pa Ànábì. Ẹ̀yin àwọn ọmọ ṣíà yìí wàláhì ìròrí wọn ẹ máa stọ́dì wọn. Ẹ máa wá kọ́ra ẹ kọ̀m̀pí àwọn pẹ̀lú àwọn ọmọ oníṣẹ̀ṣe yẹn. Ẹ rí i pé wàláhì làákàyè wọn bákan kan náà ni. Kò sí yàtọ̀ láàrin àwọn làákàyè àwọn oníṣẹ̀ṣe àti làákàyè àwọn ṣíà. Yín proof ẹ̀ fún yín nísìnyí. Ọ̀ya. Sallallahu alayhi wa alihi wa sallam. Barisa wa alaikum salam. Professor Abrazak Alaro lè dínà eléyìí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ya wọn. Ó lè gbọ́ lẹ́nu Professor Abrazak Alaro kí wọ́n ní poison ló pa Ànábì abadan. Kò sí ẹni tó tó bẹ́ẹ̀. Wọ́n poison Ànábì ta ló poison Ànábì àbàdé bẹ́ẹ̀. Kò sí ọ̀nà àfàlùsùnà kan tó ti gbọ́ pé poison àfàlùsùnà tó jìndà tó máa ń tí ń wí o. Kéde pé àwọn tí wọ́n ń pa pè mọ́ra àlùsùnà tó bí nǹkan kan yí wọ́n ń pa ẹ̀sìn Ọlọ́run ọba lékè ọlá tí wọ́n sì máa tẹnu bọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn tí ń jẹ́ sí tí ń jẹ́ súnà yé dáadáa àtẹni tóun ní ìsáàfà ṣùgbọ́n tó ní làákàyè tí kìíní yìí ń bẹ́ẹ̀ ọ̀yà ẹja gbọ́rọ̀ rẹ̀ sí. Mùsùlùmí àwọn náà lè dínà eléyìí nípa wípé àwọn ṣíyà wọ́n kọ́ iṣẹ́ Ànábì wa Muhammad ni tánàbí fi jáde láyé. Ọ̀yà nso. Bọ̀ níbi tí wàhálà wa wà ní wípé ṣé àwọn arábìnrin Yahudiya arábìnrin tó jẹ́ Yahudi tó ń lo pọ́ iṣẹ́ Ànábì wa Muhammad ni àbáwọn
apá kan náà àwọn ìyàwó ànábì. ẹ lè rí inú tírà gbogbo alùsùnà, ẹ lè rí gbogbo tírà alùsùnà, sọyí Bukhari, sọyí Muslim, mi ti ń kà wọn, at-Tirmidhi, Abi Dawud, an-Nasa'i, Musnad al-Imam Ahmad, gbogbo àwọn tírà tí mo kà kalẹ̀, hatta Kitab al-Mu'atta li imam dar al-hijra Imam Malik, ẹ lè bá bẹ́ẹ̀ gbogbo àwọn tírà tí mo rí, kò sí ń tọ́jọ́. sọ pé wọ́n poison ànábì kú ni, kò sí ń tọ́jọ́. àtàwọn wọ́n poison ànábì, wọ́n poison ànábì, ṣé poison lọ́wọ́ pa ànábì, poison kọ́kọ́ kò ń ṣe Ọlọ́run. ẹ̀yà àmọ́ gbọ́dọ̀ rẹ lọ. àtàpá kan náà àwọn sàábé, ibi tí wàhálà wà nìyẹn. lọ́dọ̀ tí gbogbo mùsùlùmí àti Professor Abdulrasaq Aláró ló gbà wípé wọ́n poison ànábì kú ni. ara correct impression náà, gbogbo ẹni tó náà bá ń gbé sọ́kàn fún poison ànábì kú ni, kò sí ń tọ́jọ́. wọ́n poison ànábì yẹn tí wọ́n poison ànábì, àmọ́ wọ́n á poison rẹ̀ kú ni. afálùsùn kankan wí bẹ́ẹ̀ ọ lẹ́yìn ṣíà àtàwọn agbẹnusọ fún yín, àwọn agbèrò sọ́kọ̀. ìyá máa gbọ́rọ̀ rẹ̀ lọ. ọ̀tàlẹ̀ tó poison ànábì kú, ibi tí wàhálà wà nìyẹn. ṣùgbọ́n ìmọ̀ ẹ̀yà nínú Islam tó bá fura sí rìwáyà tó wà ní Sahih Bukhari. ọ̀ya mo fẹ́ kó ka ọ bá ti ka ara mo fẹ́ kà tán ní abẹ́rẹ́. fura sí pẹ̀lú làákà ìjọba ọba fún wa, ẹ má gbọ́ bí o. tí èsì làákà àwọn sàlàfíà nípa wípé wọ́n ti fi síbì kan, wọ́n wá wá ọgbọ́n láti dáàbò bo. ẹni tó bá ti fi síbì kan ni ò ní làákàyè. ẹ̀yin tẹ́ fi sí ọ̀dọ̀ àwọn aráalé irọ́ àwọn aráalé irọ́ tẹ́ kírètì fún ara yín, ẹ̀yin ò fi síbì kan. ẹ̀yin tẹ́ ń ṣépèlé Abubakar, ẹ fi síbì kan. ẹ̀ ń ṣépèlé Umaru, ẹ fi síbì kan. ẹ̀ ń fẹnu fẹ́lẹ́fẹ́lẹ́, ẹ̀ ń ṣépèlé Sayyidatuna Aisha, habibatu sayyidil khalq, ahabbu an-nasi ila qalbihi sallallahu ta'ala wa sallam alayhi. gbogbo nǹkan lẹ́fi ròyìn ẹ̀. so ẹ̀yin yóò nílá káyì ẹ máa ń so. tá a bá free mind ara wa gẹ́gẹ́ bá a ṣe kọ́ níbi tíra Khulasatul Mantiq nípa wípé tí ẹ bá fẹ́ ṣe research lórí kankan ẹ máa ń free mind èèyàn ni. ó jọ fẹ́ ṣe research lórí rẹ̀ yìí o, àkídà mi lórí ìkànnì tẹ́lẹ̀ jẹ́ ìgbésẹ̀gbẹ́ kan. ó bá jẹ́ pé n tí ń wí ó bá tẹ̀lé ni kò ní bá ara rẹ̀ ń bi ìranù níbi òdo àìmọ̀kan, níbi òdo kèfèrí tó gbé wọn lọ yìí, kò ní gbé wọn lọ bẹ̀. ẹ jẹ́ àwọn gbọ́ rẹ̀ lọ. kì í bá ara èrè òtítọ́ nípa research tí mo fẹ́ ṣe yìí. dáadáa. tá a bá free mind ara wa, tá a free làákàyè ara wa, tá a bá lọ wo àdìs tá a fẹ́ fi hàn wá yìí, tí Professor Abdulrasaq Aláró náà sọ̀rọ̀ báyìí, tá a bá lọ wo àdìs dáadáa ní Sahih Bukhari, a fura sí wípé kì í ṣe obìnrin Yahudiya, kì í ṣe arábìnrin Yahudi, kì í ṣe òun ló poison ànábì, tí ẹ bá sapá kan náà àwọn tó súnmọ́ ànábì nínú àwọn ìyàwó. La ilaha illallah. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ o, ó lè pẹ́ díẹ̀ but polúkú ọlọ́run tó bá pẹ́ jù náà ní 1 hour inshallah ta'ala. kásàlá bẹ̀rẹ̀ ní 5:30 by 6:30 ó pẹ́ jù, agbọ́dọ̀ parí, agbọ́dọ̀ farabalẹ̀ ṣàlàyé ẹ̀ fún wọn ni. ẹgbọ́n tó wí nísì ó ní pé wọ́n sọ pé Yahudiya òun ló poison ànábì, pé ara kìí sóhun, àwọn ilé ànábì nìyí, àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam, àwọn ìyàwó rẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán ànábì ṣẹ̀ wọ́n débi pé wọ́n á panu pọ̀ pé a poison ọkùnrin yìí lónìí lẹ́yìn ìgbà tọ́lọ́ ní ẹ̀sìn ti pé tán lónìí. kó fúnfẹ̀ kan máa lọ káwọn ọmọ bá jíṣẹ́ yòókù, àbí nílà káyì àyàn ti ń bẹ lórí àwọn ṣíà tí làákàyè wọn yùmùlá àlẹ́ yìí tí ń pè fún wọn nù, dictation tí làákàyè wọn ń pè fún wọn nìyẹn. ó wá sọ̀rọ̀ kan bí tí ń bọ̀ wá bẹ̀ mo fẹ́ kẹ́ di ọ̀rọ̀ yẹn mọ́wọ́. ó ní Yahudiya tí wọ́n lọ poison ànábì pé kìí sòyún ló pa ànábì, àwọn ilé ànábì ni. nínú tíra àwọn ṣíà ní wàá kó tíra tó lé ní 31 wá, ẹ gbọ́ tíra tó lé ní 31 nínú tíra ṣíà tí ń sọ pé Yahudiya lọ poison ànábì. wa ya'rifu hadha ar-rajulu al-la'in, ọmọ burúkú yìí, ọmọ ntàn wí kí n bẹ náà wọn tíra wọn ń bẹnu tíra àkídà àwọn ṣíà tó wá fẹ́ kọ́ join ṣíà, ó láwọn principle tó gbúdọ̀ nígbàgbọ́ nú ẹ̀. Alhaji Yahya Abu Fawzan, jazakumullahu khaira.
in benu tírà Shia mo sọ fún yín in kó tírà tó lé ní 30 in fact 50 tírà tó lé ní 50 ní tírà Shia tí ń sọ pé Yahudiya ló poison Ànábì tá Ànábì fi kú kété pé kàn poison Ànábì lásán ó ló poison Ànábì tá Ànábì fi kú. eléyìí sì ó sì lọ mú tírà Sahih Bukhari Sahih Bukhari yà gbọ́ tí ó kà ní sí kò sọ̀rọ̀ ń pa pé wọ́n poison Ànábì fa ya'wilu al-ma'na yín sì ń tú lọ bí pé wọ́n poison Ànábì. àwọn kan náà sì ń bẹ́ náà afá tí wọ́n ń tẹ̀lé ọmọ yìí tí wọ́n ń ṣe program wọ́n sì ń gbà bẹ́ẹ̀ láfùsù pé wọ́n poison kò sínú Sahih Bukhari pé òun náà fi poison Ànábì kú kò sínú ẹ̀ inú tírà tó àdìsí tó wá tún wà lọ́ka yìí kò sí mẹ́fà yín sì ń bẹ́ nu tírà àwọn tó lé ní 50 tó yẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ àfáà ló ṣe wà lára sí kútùbì èyí tó wá tóbi jù nínú tírà àwọn tó yẹ pé tẹ bá fẹ́ join Shia báyìí tẹ bá fọ ẹni ẹbọdì tó bá fẹ́ join Shia ó ní tírà kan tó gbé kalẹ̀ báyìí òun náà ń pè ní kitabil i'tiqadat tírà ìgbàgbọ́ àwọn Shia principle tí àwọn Shia gbé kalẹ̀ fún ara wọn àwọn kankan tí wọ́n wà dọ́ ahali anfusihim والمن أراد أن ينضم إليهم إلى فئاتهم الخبيثة tó bá ti gbà wọ́n gbọ́ ó lè jẹ́ Shia kí náà kókó tírà náà kitabu al-i'tiqadat kí ni tó wí nípa poison Ànábì òun ní ìfìbẹ̀rẹ̀ àmì ẹja gbọ́ra nù kó kàdísì yìí tán káwá bí títí wọ́n ń wí ká tu fáwọn èèyàn ǹjẹ́ poison jáde nú ẹ̀ lẹ́yìn tẹ́ bẹ̀rù Ọlọ́run tẹ́ bẹ̀rù jọ́ tẹ́ sùn sàbí. so ẹ ti wá lówó. ó yẹ jẹ́ ká padà sínú rìwáyà yẹn nínú tírà Sahih Bukhari. ẹ máa yára nínú Islam ẹ wo tírà tó wà wájú mi yìí orúkọ tírà yìí ni Sahih Bukhari ẹ tó yìí tírà yìí sáfà Shia bẹ́ẹ̀ ni kì í sáfà àwọn àyàwó Sufiya ó ti mọ̀ rí fáàsì ni pé kì í sáfà Sufiya lọ́dọ̀ tiwọn. ó ti dà báwọn sọ pé a ti kọ̀rẹ́tì ó ti gbọ́yùn ẹ wá ní adákẹ́ fún Shia ẹ pé làákàyè ti ń dé ọ̀dọ̀ wọn díẹ̀díẹ̀ nso. afa àwọn asalafiya afa àwọn Professor Abdulrazak Alaro tí wọ́n pè ní Abu Abdullah Muhammad ibn Ismail al-Bukhari al-mutawaffa mi'atayn wa sita wa khamsin. afa àwọn ìfàyẹ̀ ní 256 lẹ́yìn jẹ́ra nígbà Muhammad nínú àwọn afa akọ́rínú ẹlẹ́ẹ̀kẹta ni. tí ẹ bá lọ wo èyí tí àwọn Daru Ibn Kathir tí wọ́n gbé jáde ní Dimashq Beirut ó yẹ jẹ́ ká lọ sí page 1705 mo fẹ́ kí ẹ jẹ́ ká lọ wo rìwáyà 6897 rìwáyà yẹn wọ́n ní ẹ̀tọ́ gba rìwáyà yìí wá ní qalat Aisha. alákọ̀ọ́kọ́ ni pé ó nímọ̀ lòun fẹ́ fi sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ́ bá lọ gbọ́ nígbà tí mo ń pè rẹ̀ náà ó nímọ̀ lòun fẹ́ fi sọ̀rọ̀ ká gbé làákà ìbá yìí mọ́ ni. alákọ̀ọ́kọ́ ni pé gbogbo tó ń rò látẹ̀kan ní ẹjọ́ lásán lòun rò gbogbo ẹjọ́ òun ò tún wá correct that is one. secondly ni pé nítorí kọ́kọ́ ṣe ni pé àdìsí kọ́ sọ pé kèsì sọ yìí nígbà tó fẹ́ prove ẹ̀ gbogbo ń parí pé kèsì gbogbo tí ń jẹ́ wà ní Sahih Bukhari ló sọ yìí a sì ti sọ fún yín èmi Kamil Abdulkareem ẹ mú hadisi ẹyọ kan wá nínú Sahih Bukhari tí ó sahih bí mi'yari ahli al-ilm pẹ̀lú àwọn dawabitul ilmiyya allati biha yuda'afu al-hadith wa yusahah wa yuhassan wa yutrak àwọn alatul ilmiyya wal ma'ayir àwọn táwọn afá gbé kalẹ̀ tààfi madisi tó sahih tó da'if tó wà hasanu tó wà gbogbo àwọn tí wọ́n gbé kalẹ̀ ẹ mú wá àdìsí ẹyọ kan mo sọ fún yín ní tí ń jẹ́ Sahih Bukhari mo ṣàlàyé rẹ̀ fún yín jò ní as-sahihul musnad as-sahih yani al-ahadith al-musnada tó kìí sáwọn mu'allaqatuhu kìí sáwọn balagatuhu kìí sáwọn gbogbo àwọn oríṣiríṣi tó kúnnù Sahih Bukhari àwọn tán pè ní Sahih Bukhari gan hadith Sahih Bukhari wà ẹnu lè kálukú sàǹsì ẹ sì dìrásà àwọn hadith ẹ̀ ń Shia ẹ má bà àwọn èèyàn ńlá káyìí jẹ́
asahhul kutubi ba'da kitabillah asahhul kutubil musannafa oni Sahih Bukhari kesi pa fa kan ló má fẹ́ kan afa daruku ti nini kini kan báwọn àfáà tá bá mú hadisi ẹyọ kan tó wà dọ̀ífù wánú tírà àwọn Shia alákọ̀ọ́ ni pé a lè gba hadisi lẹ́nu Shia ṣùgbọ́n ká wá tanazala ká sọ̀kalẹ̀ sí dédé wọn ká bá la ka ìwọ̀n dọ́gba pé ókè torí pé àwọn ládìsí náà nítorí táwọn fi lè gba hadisi ẹyọ kan wọlé wala sahihan lẹ́nu Shia sẹ́mọ̀ nǹkan náà nínú píríncípù ẹ̀sìn wọn ni rọ́ wọ́n kọ́kọ́ lọ yọ kíní nkú náà ẹ lọ ìyẹn ti sọ pé nínú ẹ̀sìn àwọn ohun táwọn gbé kalẹ̀ irọ́ ni lúgbù rẹ̀ èyí tó bá tó bẹ́ẹ̀ ní gbogbo Shia èyí tó bá tó bẹ́ẹ̀ ní gbogbo Shia kó ní ibi tí irọ́ ti jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn àwọn kí mú jáde nínú àwọn tírà àwọn tó jẹ́ gbàǹkọ̀gbì mẹ́wàá ìwà ní kó mẹ́wàá wá ní kó 15 nínú tírà gbàǹkọ̀gbì àwọn Shia tó jẹ́ pé principle the first principle téèyàn ó fi di Shia tó fi di Shia òun ni pé o gbúdọ̀ mú irọ́ lọ́kùnkúndùn o gbúdọ̀ máa parọ́ gbúdọ̀ máa lo tẹ̀kíyà challenge mi pé kí n mú mọ́wùlẹ́ ni mú méjì wá o mẹ́ta wá o sọ pé tọba tó bẹ́ mú mẹ́wàá wá nu tíra wa tó jẹ́ àwọn gbóǹtarìgì tíra wa táwọn àfáà gbà pé tíra wa Shia ni pé irọ́ nínú ìpìlẹ̀ ẹ̀sìn Shia ni tọba tó bẹ́ bí mi léèrè ìwà ní kó mẹ́wàá wá ní kó 15 tíra wa tí ń sọ pé irọ́ ẹ gbọ́dọ̀ fi ṣe ìtìlẹ̀ ìwọ tó bá fẹ́ jẹ́ Shia so sáwọn tí ẹ̀sìn wọn rí báyìí jẹ́ pé irọ́ ni mabunahu so wọn lágbọ̀rọ̀ ànábì lẹ́nu wọn so ẹja máa gbọ́ ọ̀rọ̀ kàtá ìlọ so eléyìí ni challenge ní fẹ́ ń Shia ẹ bá ń kọ́ tiẹ̀ fún wọn kẹ̀yìn tẹ́ fẹ́ tẹ̀lé wọn kẹfìlì mọ̀ pọ̀ ọ̀nà burúkú ọ̀nà nù náà jà náà ni wọ́n ń pè yín sí. ẹ tó fẹ́ narí tó tó ṣẹlẹ̀ yìí fún wa òun náà ni ọ̀kan náà àwọn ìyàwó ànábì tá a mọ̀ sí Aisha eléyìí sí ọ̀rọ̀ láti ta ara nu ilé òun náà lọ fẹ́ narí tí wọn tó ṣẹlẹ̀ kí àjọ àwọn ọmọ kó tó kú. yín sì ń dà lákàyà àwọn ọmọ ìyàwó mùsùlùmí rú ẹ̀ sì ń tẹ̀lé ẹ̀ sì ń bá ṣí ẹ̀ rẹ̀ káwọn ọmọ yín ó lè ṣe ibú látara rẹ̀ kí sàwọn ọmọ tiwa. wala muhibbina kìí sàwọn bàbá wa kìí sàwọn olólùfẹ́ wa kìí sàwọn tí wọ́n ń tẹ̀lé wa ni wọ́n ṣìnà abadan àwọn ọmọ yín náà ni àwọn olólùfẹ́ yín náà ni. àdéhìsì tó kà fún yín tí gbogbo yín náà ń gbé káàkiri tẹ́ ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀ níbo ni pé wọ́n pọ́ìsì ànábì wà ń bẹ̀ síbẹ̀ mọ kéwú síbẹ̀ mọ wọ́ọ̀dù láfùzù táàmù pé wọ́n pọ́ìsì èèyàn ẹ mọ túmọ̀ rẹ̀ ṣe é rí pọ́ìsì mi tọ́ka ẹ̀ tí ń tu sí pọ́ìsìn fún ìdáyìí náà sí ń gbà. Aisha fẹ́ nẹ̀rẹ́tì fún wa ẹ wáyà nínú Islam gbogbo ìfẹ́ tá a bá lè ní sí Aisha gbogbo ìkórìíra tá a bá lè ní sí Aisha ẹ jẹ́ ká gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. Sayyidatuna Aisha ìyá ńlá wa Aisha òní ń pè níta ní ìfẹ́ tá a bá ní sí Aisha ìfẹ́ tá a ní sí kinní kan hatta mudiril markaz bàbá wa kinní kan bó o ti ń pè wọ́n nù. àwọn ọmọ yìí náà sì gbà kọ́ máa pọ́n mùdírù lè kọ́ máa fẹnu àtẹ́ ẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ kọ́ máa fi kan mùdírù kọ́ máa fi kan ìyá ńlá wa Aisha tí mùdírù gbọ́dọ̀ mọ́ gbà pé ìyá ńlá àwọn kọ́ tí wọ́n sì gbà bẹ́ẹ̀ táwọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ náà gbà bẹ́ẹ̀ táwọn àlùfáà wọn gbà bẹ́ẹ̀ táwọn ọmọ kéwù wọn gbà bẹ́ẹ̀ táwọn fámìlì wọn gbà bẹ́ẹ̀. yukrimu fadilatahu ويهين أمنا أم المؤمنين أحب الناس إلى قلبي الشريف لا إله إلا الله ẹ̀sìn gbàtàn jẹ́ lójoojúmọ́ làwọn èèyàn sì ń kú lẹ́gbẹ̀ẹ́ wa lẹ́ńkálukú ń lọ tí wọn ò dé yìí ọmọdé ń lọ àgbàlagbà ń lọ obìnrin ń lọ ọmọ kékeré ń lọ àgbàlagbà ilé àlejò àwọn àfáyín tí ọ̀fà sinmi kẹ padà
Ọlọ́run obìnrin. Ọ̀rọ̀ ọmọ ló délẹ̀ yìí. Nígbà tó ní ọ̀rọ̀ ọmọ lóde yìí, ẹ kàn máa wo ni pé ìmọ̀ wá dà ní kò ló mẹ́yọ kan, ẹ kàn rojọ́ parapara. Láfíà àṣàlẹ̀ àdìs, bí àdìs gan kò ló mọ kankan, kò tún wá mú mọ̀ kankan wá láti ta, ẹjọ́ ni látòkè délẹ̀. Ẹ jẹ́ gbọ́n tó. Ilé ò bá láàká ìmọ̀ ilé ìbálá ẹgbẹ́ kò bá láàká ìmọ̀ ìgbésẹ̀gbẹ́ kan. Ọ̀rọ̀ ọmọ ló délẹ̀ yìí. Ọya proof ẹ̀ fún wa pẹ̀lú mọ̀. Làákà ìtì Ọlọ́run dá mọ́ mi èèyàn. Ẹ jẹ́ ká gbé làákà ẹ̀yẹ kalẹ̀ sí ká fi wá tẹ̀léra wa lórí ọ̀rọ̀ yìí. Ibẹ̀ láti wá rí wípé ṣé Yẹ̀wúdí sóbìnrin Yẹ̀wúdí tó ló pọ́ sí ànábì ni àbáwọn ọ̀kan náà àwọn apá kan náà àwọn ìyàwó àtàwọn sàábì. Àìṣà ló fẹ́ nẹrẹ́ tọ̀rọ̀ yìí fún. Ọ̀kan náà apá kan àwọn ìyàwó rẹ̀. Ok, àwọn mẹ́fà nù wọn. Àbí? Àwọn mẹ́fà nù wọn. Mo láwọn ìyàwó rẹ̀ yòókù wà. Àfi kó o má di ìsìwá tó gbé àwọn yòókù jáde tó ní kèsì gbogbo wọn lọ́wọ́ ń bẹ̀. Wàánu. Ẹlẹ́kejì ọlá àwọn sàhábà sọ àwọn ìyàwó ànábì. Wọ́n á lọ ṣe mítìnì pẹ̀lú àwọn sàhábà kan pé a pa ànábì ni ìwẹ̀já pọ́ìsìn rẹ̀. Ṣíyà. Ọ̀kan náà àwọn ìyàwó ànábì tó jẹ́ ọmọ Abubakar. Ṣíyà. Àìṣà ni. Ẹ bá ń rẹ́ ní. Lajadna Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam fi maradihi. Ìyá wọn gbọ́ tó tù. Wọ́n ní bí àìsàn tí ànábì ṣe. Wọ́n ní àwọn fún ànábì lóògùn kan. Àwọn fi. Ẹ máa gbọ́ o, wọ́n fún ànábì lóògùn kan, kì í ṣe poison, ẹ máa gbọ́. Nǹkan sẹ́nu ànábì. Wọ́n fún nǹkan sẹ́nu ànábì. Ẹ lákòókò abẹ́ tó narí tọ̀rọ̀, Aisha. Wọ́n sọ̀rọ̀ kẹ́mí báyìí nípa wípé lára kan tí ò bá láàká ìmú ni. Ó ṣẹ̀ṣẹ̀ sọ tán sí ni, ó ní ẹ má jà lù làákàyè o. Aláṣìíyá, ó ti wà confused. Ìwọ náà ló ṣe just said it. Ìwọ náà ló sọ pé ká gbé làákàyè sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ ọmọ ni ìmọ̀lẹ́ fẹ́ kó wa. Ó tún wáyé nísìnyí wá ní wọ́n sọ̀rọ̀ kan báyìí nísìnyí ẹja fi làákàyè. Wọ́n náà ló ní ká má fi làákàyè sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Pọ́ìsì ni wọ́n fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Báwo ló ṣe jẹ́ pé Àìṣà táwọn èèyàn sọ pé wọ́n wà ní àwọn tó pọ́ìsì ànábì òun náà ni ó tún máa nàrẹ́tì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Pọfẹ́sọ̀ Abdulrazak Aláró tọ́nà bá fẹ́ mú yàn yóò mú yàn. Ó ní ká má lu làákàyè ọ̀rọ̀ ọmọ ní o. Pọfẹ́sọ̀ ọ̀sẹ̀ àgbémọ̀ kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kọ̀ kátìrà mọ́. Pọfẹ́sọ̀ Aláró akọjú sí wọn báyìí. Tọ́lọ̀ bá fẹ́ mú yàn ó bẹ̀rẹ̀ fíìmù ó fẹ́ sọ fíìmù fún ọyá bẹ̀rẹ̀ àlọ́ o. Ẹ tó ṣiṣẹ́ gan lè convince ó lè confess iṣẹ́ ìwà àbúrú tó wù yẹn ẹ tó ṣe lè sọ fúnra ara rẹ̀. Ọ̀rọ̀ mímọ̀ náà nù ọ̀rọ̀ mímọ̀ tọ́lẹ́à ọjọ́ wa kéwú kọ́ wá wọ Zumratul Adabiyya al-Kamaliyya funny guy. Ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ kan Professor Abdulrazak Aláró. Lórí ọ̀rọ̀ tí náà sọ yìí Bukhari tẹ ẹgbà kó ló dáa jù lẹ́yìn Al-Qur'ani. Yóò waste time wa ọ̀pọ̀lọpọ̀ náà ó ti gbọ́. Ìfẹ́ kẹ́ ìgbẹ́yìn tẹ́ ń lọ kẹ́ gbọ́ o anything tó bá sọ á gbé wá bí táwa ṣàlàyé fún yín. Àmì ẹ̀jẹ̀ nǹkan tó wà náà àdìsí fún yín ni. Aisha radiyallahu ta'ala anha ummuna ìyá wa Aisha wọ́n ní alákọ̀ọ́ ni pé àdìsí ó fẹsẹ̀ rinlẹ̀ ó fi rí gan rinlẹ̀ so ní ó jẹ́ kí wọ́n lè ta sí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ nísìn. So ẹ wá gbọ́ yálà wa Aisha silsilatu ruwati hazal hadith silsilatun mubaraka. So silsila kan ni àwọn tí wọ́n gba chain of transmission hazal hadith wọ́n fi gbà wá àwọn tí wọ́n gbà wá látòkè délẹ̀ tó gbú ẹ̀. So àwọn tí síkọ̀ ní gbogbo wọn tó fi dọ́dọ̀ Sayyidatuna Aisha. Sayyidatuna Aisha ni wọ́n fún wọn làbárí. Ó ní ladadina Rasulullah sallallahu alayhi wa sallam fi maradihi. Ó ní a fún ànábì ní oògùn bà lápèjúwe. Ó lóògùn kan nígbà tí wọ́n ní oògùn bà ní oògùn nárùn ní agúnmu nárùn agúnmu. So òun làwọn ń pè ní aladud. Kẹ́gẹ́tì. So oògùn ló wá ń sọ pé a fún ànábì o ní oògùn bà fi maradihi lásìkò ìgbàtọ́ rẹ̀. A fún mu. Waja'ala yushiru ilayna alla taluduni. Wọ́n á sọ fún wọn pé ẹ má fi sí mi lẹ́nu.
ọmọ yìí ní problem pẹ̀lú àdéhìsì yìí náà bí láti Professor Aláró sọ pé wọ́n fi nǹkan náà sí ànágbà tá nábì dákú tó wá jí wọ́n á fi kíní sí ní ẹnu. nípa wípé kò mọ̀ pé àwọn Professor Aláró hafidhahullah wọ́n ti ka oríṣiríṣi ọ̀rọ̀ ń parẹ́ wọ́n wá ń sọ Yorùbá eléyìí tó wà nínú àdíìsì míì tó fẹsẹ̀ rinlẹ̀ tí gbé jáde fún yín. ń bẹnu tíra àwọn ṣíà náà pa ànábì ń dákú kò rí ń bẹ̀rùn ànábì dákú ó wá jí wọ́n rí pé bí èèyàn bá ń dákú tí èèyàn ń dájí báyìí irú àárẹ̀ tí máa ń ṣe ni oògùn tí wọ́n máa ń lò fún ni. ṣé dátúnà Aisha ló introduce òun kọ́ ṣé kankan náà ìyàwó ànábì ló ní ẹja fún lóògùn òun kọ́ ìyàwó àbúrò ànábì ni ìyàwó bí ọmọ sànábì ìyàwó Ja'far radiyallahu ta'ala anhu. so òun ní gbèlú kan ló wá dé ló ní àbúrò ànábì àbọ̀mọ ànábì tá à ń pè ní Ja'far ọmọ ọ̀nkù rẹ̀ tá à ń pè ní Ja'far tóun àti Sayidu náà lì náà jọjọ wọn bákan náà òun ló lẹ àbúrò ọmọ rẹ̀ náà ló mú wá oògùn tí wọ́n máa ń lò fún wọn bí yìí ni tata ànábì wá dákú tó wá jí padà wọ́n fẹ́ fún ní oògùn yẹn mú nítorí ṣẹlẹ̀ ní o wọ́n fẹ́ fún lóògùn ànábì wá ní ara kò lè sọ̀rọ̀ mọ́ ànábì wá ní ànábì wá kò lè sọ̀rọ̀ wọ́n fún wọn kà pé èmi rí báyìí òun ni Aisha sọ pé waja'ala yushiru ilayna wọ́n sọ fún wa pé òun látàlù dùn ní ẹ má fún mi lóògùn bá òun qal fakulna Aisha wa ní àwa gbogbo wa sọ pé karahiyata limaridi ó lè wá ń karahiyata ó lè wá ń karahiyatuna karahiyata limaridi bidawa ndana fi dámọ̀ fún òun ni bí àti ó sọ̀rọ̀ jáde bóun náà ti fẹ́ máa tó ń wí àmọ́ ìṣáárà ìtọ́ka rẹ̀ jámọ̀ pé olóhùn ò fẹ́ lógun so nígbà tá ànábì gbà tí ń sọ lọ́wọ́ tá ànábì ń sọ fún ànábì tó wá dákú ìgé tí ń ṣe báyìí ànábì wá dákú ìgé àwọn á mú oògùn yẹn náà fi ra ànábì ní ètè àbí wọ́n tì bọ̀ ní ẹnu kankan tó máa ń tì bọ̀ yẹn lára tó máa ń fi ń ráyàn létè ni so ànábì dákú padà wọ́n wá fi kíní òun sí ní ètè falama afaqa nígbà tá ànábì wá jí padà kọ́ọ̀lù ànábì wá ní alam anhakun alátàlùdùní tí èyí sọ fún yín pé kẹ ẹ má fi nǹkan sí mi lẹ́nu kẹ ẹ má fògùn sí mi lẹ́nu ni kọ́ọ̀lù Sayyidatuna Aisha ní kúlù náà gbogbo wa sọ pé karahiyatu lidawa pé owú bẹ́ẹ̀ arùpọ̀ owú bẹ́ẹ̀ nítorí pé bí ṣe máa ṣe aláàárẹ̀ tí ìfẹ́ lóògùn ni faqala Rasulullah ó ń ṣe ọlọ́run wa ní ẹ mọ̀ bí táwọn aláṣẹ ò ti ṣe làákàyò oúnjẹ ọlọ́run wa ní láyé bùkọ́ minkum ahadun kò ní sẹ́kù ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹni tẹ́ wà nù lẹ́yìn illa lud àyàfi kóhun náà fi tẹ́ fi sí lẹ́nu kóhun náà fi sẹ́nu wa ana anzur tí ń sì máa wò báyìí illa al-Abbas àyàfi Abbas nìkan èyí wọn kó ànábì fa innahu lam yashhadikum òun nìkan ní ìrí láàrin yín gbà tẹ́ fẹ́ tí mo ní ẹ má fi sí lẹ́nu èyí tí ì dé ńgbà ṣùgbọ́n gbà tá ànábì dé tó jí Abbas ti wọlé ńgbà náà ẹ̀tíkẹ́tì nísìn ẹ̀wọ́ tí mo ti wá lò lákàá ènìyàn gbogbo wọn gẹ́gẹ́ bí rìwáyà ti tọ́lé àyíká gbogbo wọn òun ni wọ́n wá lo oògùn yẹn oògùn wọn á pa Sayyidatuna Aisha kò pa Asma'u bintu Umays kò pa Sayyidatuna Maimuna kò pa Ummu Salama kò pa gbogbo àwọn sàhábà tí wọ́n wà mẹ́ẹ̀ náà àfànábì nìkan bálàkà ìmú gbogbo wọn ànábì ní kí wọ́n lò wọ́n sì fi sẹ́nu ṣíyà sì ń pariwo pé tọ́lẹ́à sì ń pariwo pé àwọn ìyàwó ànábì ni wọ́n pa wọ́n ntí bọ̀dá bẹ́rẹ̀ ń dé náà ń wí káàkiri ni pé wọ́n máa ń pa àwọn alẹ́ ànábì náà ni wọ́n máa ń sìnkiri kan fáwọn alẹ́ ànábì náà ni irọ́ táwọn afá kójọ sínú tíra yín òun lè ń spread wa in hadha illa jahl àìmọ̀kànlélẹ́yìí wà dọ̀làlà àti sínà wà gọ̀báwà wà hàmáàkà jásẹ̀sìn ọlọ́run ọba àlekè ọlá gbogbo ẹni tẹ́ ń sọpọ́tì àwọn ènìyàn tẹ́ mọ̀ pé rọ́ ni wọ́n ń pa ní tí ò jẹ́ kí n ṣe ìfẹ́ ní múra sáwọn ọ̀rọ̀ àwọn ṣí àmọ́ ni pé gbogbo àwọn bàbá wa gán lé àtàwọn tí wọ́n já ṣáájú wa nínú mímọ̀ àtàwọn já ṣáájú wa lọ́jọ́ erí tó
tó ti máa ṣe ń kọ́ra máa ṣe ń kó wọn mára tó kò sí kan nu wọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wá sí tí ò ní ní ọlọ́run sì kẹ́ sí gẹ̀fà nàbí àtàwọn ilé àtàwọn sàábà rẹ̀ mú ní wọ́n kàn ń fa àwọn eléyìí káàṣì kúrú sí nìyẹn ní rí changes so gbogbo ń ta wá wí tí Professor Aláró wí pé ànábì dákú ṣé lóòótọ́ wá ni àbí kì í ṣe lóòótọ́ ẹ jẹ́ àáfà àdìsí mi hàn tó fẹsẹ̀ rẹ̀lẹ̀ àdìsí náà ni. Hadisi náà ẹ bá ti kọ́kọ́ ẹ wo ọ̀nà Imam Ahmad ẹ̀bà hadith 27,000 Musnad Imam Ahmad 27,469 ẹ̀bà nù ẹ̀ At-Tabarani ẹ̀bà ní hadith 140 mujalladi 24 so àwọn míì náà tún gbà wá hadith tó fẹsẹ̀ rìn lẹ́ni then àwọn afáwa sahaha hadithina náà lápájúlọ Sheikh al-Imam al-Muhaddis al-Kabir Nasiruddin Ibn Albani rahimahullah kila hadithina ọlọ́run wà ní bẹ́ẹ̀tù Maimuna ishtaka Rasulu sallallahu alaihi wasallam onígbà táàrí ó dìbà nábì inú ilé fi bẹ́ẹ̀tì Maimuna inú ilé ìyá ńlá wa Maimuna yìí ni fashtadda maraduhu ààrẹ wọn lè kòkó máa nábì sí hatta ughmiya alayhi títà nábì fi dákú sẹ́rí bá anábì kọ́kọ́ dákú qal ẹni tí ń naréètì àdíṣe eléyìí fún wa kìí ṣe ìyá ńlá wa Aisha o tí ó tán ní ìyá ńlá Aisha lọ́gbà kìí ṣe kankan nù ìyàwó ànábì o ta lọ́gbà wa Asma bintu Umais ìyàwó ọmọ ńkọ ànábì tá a mọ̀ ní Jafar tóun àti Sayyiduna Ali jẹjọ bàbá kan náà ìyàwó rẹ̀ ní naréètì rẹ̀ fashtadda maraduhu ààrẹ wọn lè kókó sí hatta ughmiya alayhi tá ànábì fi dákú tó kọ́kọ́ ṣẹlẹ̀ nù ànábì dákú qal Asma'u ní wa tashawaru fi laddihi wọ́n wá sí kíni wọ́n wá sí mara fi laddi ẹja fún ní oògùn yìí oògùn tí ní ẹ̀bá ti ń dákú báyìí oògùn rẹ̀ ní faladuhu Sayyidatuna Asma'u ní faladuhu wọ́n á fa ànábì fún gbà tànábì ti kíni tó ti dákú kalẹ̀ ẹ mọ̀ ohun tẹ́fìn kó ti dákú ní onífàlà má àfáàkọ̀ nígbà tí ànábì wá jí kọ́ọ̀l ànábì wá ní ma hadha kí ni tó wà lẹ́nu mi yìí just like bí Professor Aláró ṣe sọ gẹ́lẹ́ kí ló wà lẹ́nu mi ànábì fọwọ́ kan ètè wá rí pé kíní kan ti yí òun létí kí ni eléyìí ànábì wá ní afi'lu nisa'in ji'na minha huna ṣé àwọn obìnrin tán wá látọ̀nà báyìí ànábì ọtọ́ka sọ́nà bẹ̀ yíò ọ̀nà Habasha wa ashara ila ardil Habasha wa kanat Asma'u bintu Umays fihin faqalu wọ́n á ní bẹ́ẹ̀ ni rẹ̀ ń sí ọlọ́run natahimu bika dhata lijambi a rò pé àárẹ̀ tí máa ṣe èèyàn tí èèyàn máa dákun òun ló ṣe ọ́ ni ànábì ní in kana dhalika ladaa tó bá jẹ́ pé ń tẹ́ ń rò ní àìsàn kan ní ma kana Allahu liyakdhibani bihi ọlọ́run ò ní fi kàn mí àmọ́ ẹ ti fún mi ní ogun ànábì wọn la yubqiyanna ahadun fil bayt kò ní sẹ́kọ̀ ẹnì kankan gbogbo ẹ̀ńtẹ́ wà nílé illa ludda àfi kóhun náà fi nǹkan náà sẹ́nu illa amma rasulillah àyàfi ọ̀nkọ́ ànábì nìkan falaqad tadamat Maimuna yawma idhin wa innaha asa'ima ẹ wá ohun tó ṣe àṣẹlẹ̀ mẹ́ gẹ́gẹ́ ni pé ìjọ́hun Sayyidatuna Maimuna tá ànábì sáré ẹnu lè rẹ̀ òun gbààwẹ̀ ń jọ náà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n fóun náà ní oògùn mu mo kàn fẹ́ ka eléyìí fún yín ni pé àdíìsì ń ní àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ táwọn afa sọ haha rẹ̀ àdíìsì ń ní Professor Aláró nídìí láti máa lọ kó wá nǹkan wọ́n ti summarize ẹ̀ fáwọn àlùmọ̀ kí wọ́n lè gbọ́ yìí so ìtì ń bẹ́ẹ̀ bí àdíìsì nù náà ìyẹn sọ kí ló dé tí kí ni ìdí tí Sayyidatuna kílẹ̀ ẹ̀kọ́ tán fẹ́ ká rí kọ́ńbì àdísì tán fi naréètì rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ǹtẹ́ ti gbọ́ mi àdísì tó kàn tó wà ní Sahih Bukhari àdísì ń fẹsẹ̀ rinlẹ̀
àdìsí ọ̀sọ̀rọ̀ ń pa poison wọ́n fògùn sáà nábì lẹ́nu wọ́n ń tọ́jú rẹ̀ ni kò sí láfsù poison bẹ́ẹ̀ òun ní ń tu sí poison that is one. then ẹlẹ́ẹ̀kejì ni pé ẹjá lọ wá béèrè lọ́dọ̀ àwọn àfáà ṣíà pé kí ló pa nábì gan tọrọ fi tó wà nù tíra wọn lẹ wọn lọ kàntí òye nù tíra láti fi confuse ẹ̀yin yẹn. mo ní ntólé ní 51 tíra nínú àwọn àgbákò tíra ṣíà ìpìlẹ̀ wọn tí wọ́n bí kankan dánú gbogbo wọn kó ní kìí ṣe tíra wọn bí kankan dánú gbogbo wọn kó ní kìí ṣe tíra wọn. èyí tó bá tó bẹ̀ nu wọn kó jáde wá kó wá di bọ́ǹkì àwọn tí ń wí. àfẹ́ ẹ̀mbásì marhaban bikum kí kìí ṣe tíra wọn bọ́ọ̀tà wá di bọ́ǹkì. ẹ̀já wa lọ béèrè lọ́wọ́ àwọn tíra ṣíà pé kí ló pa òun sí ọlọ́run nítawọn náà wí o irọ́ náà ni o ṣùgbọ́n bìlífù wọn gẹ́gẹ́ so wọ́n sọ pé poison ló pa nábì poison kọ́ ló pa nábì kí ló pa nábì ikú téèyàn máa kú ikú wa máa lókun fà ó lè jẹ́ accident ní tẹlómi lómi lè bomi lọ ó lè jẹ́ poison ló sì okùnfà tẹlómi ṣùgbọ́n kì í ṣe poison gan ló tún wá sọ okùnfà wọ́n poison ànábì ní tòótọ́ wọ́n poison ànábì ní fi sanati sàbí àmìn alhijra ìgbà tó dọdún ẹlẹ́ẹ̀keje tá ànábì ṣe hijira tó wà Madina nígbà wọn ni ànábì lọ jagun pẹ̀lú àwọn Yahudi Khaibara ìlú kan ni àwọn Júù ló wà nú ẹ̀ ìlú yẹn 173 kìlómítà ní sílùú Madina 173 kìlómítà òun nílùú sílùú Madina Khaibara yìí ni Yahudi kan wá pé ànábì ká ànábì òun fẹ́ ká ànábì wá jẹun ànábì wá lọ bẹ̀ àtàwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n bá jẹ ẹran náà gbogbo wọn pátápátá ni wọ́n kú àfọ̀nsí Ọlọ́run nìkan ni ó kú ànábì wá pé kí ló tó fi oúnjẹ Ọlọ́run ànábì sọ ó fi nǹkan tó òun sì jẹ kò ní sóun ní nǹkan kan àdé ìtọ́fẹsẹ̀ nílẹ̀ ni ànábì sì jẹ ọdún ẹlẹ́ẹ̀keje ni o ànábì wá kú lọ́dún keje òun ẹsẹ̀ lé ní ànábì lọ́dún kẹjọ ànábì òkú ànábì lọ́dún kẹsàn ànábì òkú ìbẹ́ ẹni tí ń sí fún inú tíra àwọn ṣíà ó nísìn ànábì lọ́dún kẹsàn ànábì òkú ànábì wá lu ọdún mẹ́ta ẹgbẹ́ irú pọ́ìsìn ònu ṣíà tá má ti rí nǹkan kan báyìí wọn ní mọ̀túmọ̀ rẹ̀ wọ́n kàn máa wí káàkiri láti lè fi dá wàhálà lẹ̀ sọ́kàn yẹn kò sí ní táwọn ń pèpè fún àwọn ṣíà ń ṣe politics ni torí ẹ̀ náà fi máa ṣe tí a mọ àwọn asábì nàbí bí síyáàsì yìí ni wọ́n fi máa ń lẹ́kọ̀ọ́ rọ pé ń síyáàsà olóṣèlú làwọn ànábì kéèyàn kó gbẹnu èèyàn àwọn companions tó jẹ́ pé olúwa ní radiyallahu anhum zakahumullahu binafsihi tazkiyatun ilahiyatun rabbaniyya li ulaika al-afadil ashabi rasulillah radiyallahu anhum Ọlọ́run ló ń yọ́nú sí wọn kí tọ́lọ́run fi yọ́nú sí wọn torí pé gbogbo tọ́lọ́run talaba minhum tọ́lọ́run ní kí wọ́n ṣe pátápátá ni wọ́n ṣe yanjú Ọlọ́run ní alladhina awawhu al-Qur'ani wa nasaruhu Allahu akbar àwọn tí awawhu tí wọ́n kó ànábì mọ́ra wọ́n gbà lálejò wa nasaruhu wọ́n kún wọ́n fọwọ́ kún wọ́n fọlá kún wọ́n fagbára kún wọ́n fi jíjà wọ́n gbẹ́mi wọn lélẹ̀ kẹ́sìn yóò lè dìde dúró lónìí bó ti dúró yìí nítorí wọ́n wá ṣe kún Ọlọ́run lójú faradiya anhu Ọlọ́run ló ń yọ́nú sí wọn èyí nìkan kọ́ wa radu anhu àwọn náà yọ́nú sọ́lọ́run Ọlọ́run ni wọ́n yọ́nú òun yọ́nú sí wọn àwọn náà yọ́nú sóhun Ọlọ́run kẹ́kẹ́ lọ fa Kùránì tẹ́ ń ka yìí yẹn tó pé tí gbogbo àwọn nǹkan yìí máa ń bẹ́nu Kùránì yìí tẹ́ wọ́n á ń sọ nǹkan míì kọ́dà káàdì sí ọ̀sẹ̀ wà sahih kọ́ wa tako ntọ́lọ́run wí sọ yẹ kẹ́yìn ọgbàgbọ́ ẹ yẹ kẹ́ tàdísì ń sọ ní yá àwọn sàhábà lẹ́mọ̀ fẹ́nu àbùkù kan gbogbo àwọn sàhábà náà bí ẹ pa wọ́n pọ̀ bí mọ́ fi yín Sayyidina Ali tí Sayyidina Ali náà ń bẹ lára wọn tó Sayyidina Abubakar wọn tó
Sayyidina Abubakar bi nafsihi ummah. Àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́ni ọ̀nà ń sọ àwọn fàdọ́ ìlú Sayyidina tánàbí ń sọ. Tó fún wọn sátífíkẹ́tì àlìjẹ́nà kò ní wọn ní sàṣìṣe à ń kó àṣìṣe owó wọn sí tẹ́ ká mọ́ lọ. Àwọn tó jẹ́ pé taquduhumul hidayatu ar-rabbaniyya. Náà ẹjá lọ sọ́dọ̀ àwọn ṣíyà sáwọn ìyàwó ànábì lọ pa ànábì pẹ̀lú poison àbáwọn àwo ni torí tọ́lẹ́ ní Yahudi yàkọ́ ò ẹjá kọ́kọ́ lọ́nu tíra wọn tíra ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ tó pé tí ó bá gbàgbọ́ ìṣe ṣíyà ìbẹ̀rẹ̀ ẹjá kọ́kọ́ lọ ní ló kọ tíra náà òun náà ń pè ní kitabu al-i'tiqadat kitabu al-i'tiqadat mo tíra yọ dánlò wọ́n tẹ́ ń ṣe wọn láńlẹ́yìn ló kọ rẹ̀ yọ́ lẹ́yìn o ẹ̀yìn ṣíà gbogbo tẹ́ ń ṣe pátápátá òun ni ó lẹ́yìn ẹ máa ṣe ìṣó ẹ bá Ọlọ́run ọba lékè ọlá níwájú gbogbo tẹ́ ń ṣe pátápátá ẹ bá Ọlọ́run ọba lékè ọlá níwájú.